A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ọjọ́ ìsinmi tòní, ọjọ́ ìsinmi kẹrin lẹ́yìn àjíǹde. Àkòrí ọ̀rọ̀ wa kò yípadà tá à ń gbéyẹ̀wò lọ́dún yìí, àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run, ìfarahàn ìjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkòrí ewu tó wà lójú ọ̀nà fún àwọn arìnrìnàjò sí ìjọba ọ̀run, apá kẹrin la máa gbéyẹ̀wò. Kí ni wá lórí ọ̀rọ̀ tí òní? Òun ni ìwà rere àṣelékè, ìwà rere àṣelékè. Ìwé kíkà wa ní ìwé Máàkù orí 7 ẹsẹ̀ 1 sí 13. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Olódùmarè ṣe la gbé ọ̀gá o, torí pé ìwọ ni Ọlọ́run wa, Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. A lọ sínú ẹ̀kọ́ bíbélì ọjọ́ ìsinmi tòní, Jésù darapọ̀ mọ́ wa. Àmín. Kọ́ wa mọ̀ ṣe. Àmín. Ní ìkẹyìn Olúwa, káyọ̀ àkómàṣe rí bákan náà nù. Àmín. Jésù Kristi agbára wa. Àmín. Kí a tó tẹ̀síwájú, bàbá wa nínú Olúwa, a fẹ́ kí ẹ dá orúkọ yín. Orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Ibiyomi, ẹni ọ̀wọ̀ Ibiyomi. Hallelujah. Hallelujah. Orúkọ mi ò yí padà, ìránṣẹ́ Ọlọ́run Benjamin Bọ́lọ̀dúró ni orúkọ mi. Dáàdì wa jẹ́ àwọn ibi tí wọ́n ní kàkà lónìí, ìwé Máàkù orí 7 ẹsẹ̀ 1 sí 13. Tó yá o. Àwọn Farisí sì péjọ sọ́dọ̀ rẹ̀ àti àwọn kan nínú àwọn akọ̀wé tí wọ́n ti Jerusalem wá. Nígbàtí wọ́n rí òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń fi ọwọ́ àìmọ́ jẹun, èyí àìwẹ̀ ọwọ́, wọ́n bá wọn wí, nítorí àwọn Farisí àti àwọn Júù, nítorí àwọn Farisí àti gbogbo àwọn Júù, bí wọn kò bá wẹ ọwọ́ wọn gidigidi, wọn kì í jẹun, nítorí tí wọ́n ń pa òfin àtọwọ́dé ọwọ́ àwọn àgbà mọ́. Nígbàtí wọ́n bá sì ti ọjà bọ̀, bí wọn kò bá wẹ̀, wọn kì í jẹun. Ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn ni ó sì wà tí wọ́n ti gbà láti máa fiyèsí, bí fífọ ago àti ìkòkò àti ohun èlò díẹ̀ àti ohun èlò idẹ àti àkéte. Nígbà náà ni àwọn Farisí àti àwọn akọ̀wé bi í léèrè wípé, èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò rìn gẹ́gẹ́ bí òfin àtọwọ́dọ́wọ́ àwọn àgbà, ṣùgbọ́n wọ́n fi ọwọ́ àìmọ́ jẹun? Ó dáhùn, ó sì wí fún wọn pé, òtítọ́ ni Aísáyà sọ tẹ́lẹ̀ nípa ti ẹ̀yin àgàbàgebè, bí a ti kọ ọ́ pé, àwọn ènìyàn yìí ń fi ètè wọn balẹ̀ fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ṣùgbọ́n lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n sì ń fi òfin ènìyàn kọ́ni fún èké. Nítorí tí ẹ̀yin fi òfin Ọlọ́run sí apá kan, ẹ̀yin fiyèsí òfin àtọwọ́dọ́wọ́ ti ènìyàn, bí irú wíwẹ̀ ohun èlò àti ago àti irú mìíràn papọ̀ ní ẹ̀yin ṣe. Ó sì wí fún wọn pé, lóòótọ́ ni ẹ̀yin kọ òfin Ọlọ́run sílẹ̀, kí ẹ̀yin kí ó lè pa òfin àtọwọ́dọ́wọ́ ti yín mọ́. Mósè sà wí pé, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ̀, àti ẹnikẹ́ni tí ó bá sọ̀rọ̀ bàbá tàbí ìyá rẹ̀ ní búburú, ẹ jẹ́ kí a kúkú pa á ná. Ṣùgbọ́n ẹ̀yin wí pé, bí ènìyàn bá wí fún bàbá tàbí ìyá rẹ̀ pé, ohunkóhun tí ìwọ bá fi jèrè lára mi, èyí ni ẹ̀bùn. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn sì jẹ́ kí ó ṣe ohunkóhun fún bàbá tàbí ìyá rẹ̀. Ẹ̀yin fi òfin àtọwọ́dọ́wọ́ ti yín tí ẹ fi lélẹ̀ sọ ọ̀rọ̀ Ọlọ́run di asán, àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ìwà rere àṣelékè. Ohun tí a kẹ́kọ̀ọ́ lónìí pé gbígbé òfin àwọn àgbà àbí àṣà ga ju òfin Ọlọ́run lọ. Èyí tí kò yẹ gẹ́gẹ́ bí Kristẹni láti gbé ohunkóhun ga ju òfin Ọlọ́run lọ. Tí a bá wo èròǹgbà wa, ó ní láti ṣàfihàn ìwà rere àṣelékè, ìtumọ̀ pé ohun tó túmọ̀ sí, àti láti sọ lẹ́kùnrẹ́rẹ́ nípa bí ìwà rere àṣelékè ṣe wá gbilẹ̀ lórí ẹ̀sìn Kristẹni.
bó ṣe wá gbilẹ̀ lórí ẹ̀sìn kìrìsìtẹ́nì lónìí a rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ náà ní àlàkalẹ̀ tàbí àgbékalẹ̀ òfin tó jẹ́ láti dé adarí lọ́rùn láti ní ṣe pé ohun tí ó bá òun ti ká lára mu tí kìí ṣe nípa ti Ọlọ́run. Wọ́n gẹ́gẹ́ bí arìnrìnàjò sí ìjọba ọ̀run èyí lè dí wa lọ́nà, òun la fi ń gbéyẹ̀wò lónìí kí èmi àti rẹ ká bá lè kíyèsí ara wa kí a má bàa ṣubú nípa òfin àgbà tàbí àṣà tí a gbé kalẹ̀ sí inú ìjọ. Ìfáàrà, ìwà rere àṣelékè ni èyíkéyìí èrò ìjìnlẹ̀ tí ó ní àfojúsùn lílo ìdájọ́ ti rere àṣelékè ju ti ìrere àti ìwà rere ti Ọlọ́run lọ. Gbígbé ohun àti ọwọ́dá ga ju ohun tí ó ṣe ti Ọlọ́run lọ. Àwọn oníwà rere àṣelékè gbàgbọ́ pé ìwà rere jẹ́ ohun tí à ń fi dandan ṣe nípasẹ̀ agbára tàbí àṣeyọrí wọn dípò fífi orí ìyìn rẹ̀ fún oore ọ̀fẹ́ Ọlọ́run. Wọ́n gbà pé nípa ipá wọn tàbí ọgbọ́n wọn làwọn fi ń ṣàṣeyọrí. Ètò ẹ̀kọ́ dá ògo àti ìpadà fún Ọlọ́run. Ẹ ṣé. Ní tiwọn, gbogbo iṣẹ́ oore wọn kì í ṣe nítorí àṣẹ Ọlọ́run ṣùgbọ́n nítorí ó jẹ́ dandan. Ó yé yín wípé òfin wa sọ bẹ́ẹ̀ pé ohun tí a gbọ́dọ̀ ṣe ni èyí, kì í ṣe pé bóyá ohun tó tẹ́ Ọlọ́run lọ́rùn. Ibi kíkà wa nínú Bíbélì wa lónìí fi hàn bí àwọn Farisí ti ṣe ìdájọ́ iṣẹ́ rere àwọn ọmọ ẹ̀yìn nípasẹ̀ ìwà àfojúrí wọn láì ṣàwòjinlẹ̀ láti rí ìwà wọn nípa ti ẹ̀mí. Wọ́n wò wọ́n nípa ohun tí wọ́n rí lásán ṣùgbọ́n wọn ò béèrè nínú ẹ̀mí bóyá lóòótọ́ ohun tí wọ́n ṣe yìí ó bá ìfẹ́ Ọlọ́run mu. Bẹ́ẹ̀ náà ni lónìí ẹ̀yin ìjọ Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run náà lè fèdè fọ̀, ó lè sọ àsọtẹ́lẹ̀, ìjẹ́ àti ìbéèrè lọ́wọ́ Ọlọ́run bóyá lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run ni. Ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ ìjọ náà, bí o ti ń jó sọ̀hún tó ń ṣe sọ̀hún nílé Ọlọ́run, ṣé ìfẹ́ Ọlọ́run ló ń ṣe àbí òun tẹ̀lé òfin tí a gbé kalẹ̀? Ní orúkọ Jésù, a ò ní jẹ̀bi iṣẹ́ ìsìn wa níwájú Ọlọ́run. Wọ́n gbé ìdálẹ́bi wọn ka orí àṣà àwọn alàgbà orí àṣà àwọn alàgbà ní ẹsẹ̀ karùn-ún ni ó sọ bẹ́ẹ̀. Àmọ́ ṣá, Jésù ń kéde sí wọn pé ìgbọràn sí òfin Ọlọ́run dára ju àṣà àwọn àgbà lọ. Ìgbọràn sí àṣà Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè wa. Ìbéèrè àkọ́kọ́ ni wípé báwo ni o ṣe lè túmọ̀ ìwà rere àṣelékè pẹ̀lú ẹ̀kọ́ wa lónìí? Ẹ ṣé. Tá bá wo ìwà rere tí Jésù ń tọ́ka sí níbí yìí, tá bá wo ìgbésí ayé àwọn ènìyàn, wọ́n fi dandan tipátipá wọ́n fi ń ṣe. Kàkà tó yẹ kí wọ́n fi ògo yẹn wọ́n fi fún Ọlọ́run, ṣe ni wọ́n gba ògo yẹn fún ara wọn, gẹ́gẹ́ bí àwọn Farisí bí àti rí ìkà, gẹ́gẹ́ bí àti rí ìkà níbi èyí tí a kà lónìí. Ṣé ìbéèrè kejì ni wípé dárúkọ àwọn àṣà oníjójíjó kan lórí ìmúra àti lílo àwọn ẹ̀rọ ìgbàlódé ní ìran wa yìí àti bí ó ti ní ipa lórí ìjọ Ọlọ́run. Wo ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹta sí ìkẹrin. Ẹ ṣé. Tá bá wo inú ìwé Pétérù yẹn, inú ìwé Pétérù kìíní orí kẹta ẹsẹ̀ kẹta sí ìkẹrin, ó ti fi hàn kedere wípé àwọn níbi tí wọ́n kọ sílẹ̀ wípé ìmúra àti lílo àwọn èrò bíi ìgbàlódé, àwọn nǹkan wọ̀nyí kàkà tó yẹ kí wọ́n lò ó fún ògo Ọlọ́run, ṣe ni wọ́n lò ó fún ògo ara wọn. Kàkà tó wọ́n yẹ pé ògo yẹn yẹ kó jẹ́ ti Ọlọ́run Olódùmarè, ṣe ni wọ́n gbé àwọn nǹkan wọ̀nyí wọ́n fi ṣe kíni, wọ́n fi ń ṣe ògo ara wọn fún ara wọn, láì mọ̀ wípé Ọlọ́run ló fún wọn ní oore ọ̀fẹ́. Gẹ́gẹ́ bí àwa náà lónìí, bí ẹ̀kọ́ tí à ń rí kọ́ lónìí, gbogbo nǹkan tí a bá ń ṣe kí a má ṣe rò wípé ògo tí ohun tí a ń ṣe ó jẹ́ tiwa, bí kò sí kíni Ọlọ́run. Kí hallelujah. Hallelujah. Ó ní ẹ ti gbọ́ tí bàbá wa sọ yìí. Ẹ jẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tí a bá ṣe fún ògo Ọlọ́run kì í ṣe fún ènìyàn, ṣùgbọ́n ṣe láàánú wípé ẹ̀rọ ìgbàlódé ní àkókò yìí ọ̀pọ̀lọpọ̀ kò lo Bíbélì mọ́. Ohun tí à ń gbé kiri ni wọ̀nyí, àṣà ni kì í ṣe òfin Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ìdálójú méjì yìí òun ló yẹ kí a máa rò káàkiri, kí a máa kéde ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Wọ́n ní báwo ni àṣà tọwọ́dọ́wọ́ ṣe lè dí ìdàgbàsókè ìjọ lọ́wọ́? Ẹ̀kọ́ yìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, nítorí àṣà tá bá wo ìgbé tí a gbé yẹ̀wò lọ́jọ́ ìsinmi tí ó kọjá, a
máa rí pé àṣà àtọwọ́dọ́wọ́ ó jẹ́ ohun tí a ti gbé kalẹ̀ láti ìran dé ìran, láti ìbẹ̀rẹ̀ wá. Àmọ́ àwọn àṣà wọ̀nyí bí ó ti jẹ́ wípé ó ń dí àwọn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, ó ń dí àwọn ètò Ọlọ́run lọ́wọ́, ó ní wípé a gbé àwọn àṣà yìí a gbé lárugẹ ju ìlànà ti Ọlọ́run, a gbé lárugẹ ju ìlànà ti Ọlọ́run. Nípa àwọn àṣà wọ̀nyí kò ní gba ìlànà ti Ọlọ́run láàyè láti jẹ́ kí àṣà ti Ọlọ́run ó ṣe kí ni ó wá sí ìmúṣẹ. Ṣé a rí pé ó ń dí ìgbéga Ọlọ́run lọ́wọ́ nítorí pé a ti gbé àṣà ga ju òfin Ọlọ́run lọ. Ó sì lè di agbára Ọlọ́run lọ́wọ́ pàápàá. Ṣé ìbéèrè tó kẹ́ ni pé báwo ni ó ṣe lè ṣàlàyé ìfẹ́ Kristẹni bí a ti rí nínú ìgbé ayé ti Jésù? Ka ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 25 dé 27. Bíbélì sọ pé nítorí pé Jésù fẹ́ràn aráyé, Ọlọ́run fẹ́ràn Jésù Kristi, ó sì fẹ́ràn wa. Bí Ọlọ́run ti wá fẹ́ràn wa yẹn, ó fi Jésù Kristi ó fi ta wọ́n lọ́rẹ gẹ́gẹ́ bí ẹbọ fún ètùtù ẹ̀ṣẹ̀ ayé wa. Tá bá wo inú ìwé ibi tí wọ́n là kalẹ̀ nínú ìwé Lúùkù yẹn orí 7 yẹn, a rí pé Bíbélì sọ wípé níbi ibẹ̀ arábìnrin yẹn lẹ́ṣẹ̀ ni. Jésù sì wọ inú ilé Farisí kan lọ láti lọ jẹun, bí Farisí yẹn ṣe pè é lọ́bẹ̀. Nígbà tí ó ń jẹun lọ, a rí wípé arábìnrin yẹn ó tọ̀ Jésù lọ pẹ̀lú àwokòtó òróró, ó sì sọkún lẹ́sẹ̀ Jésù. A rí pé Jésù kíni ó fi ìfẹ́ ó fi hàn sí arábìnrin yẹn, ó sì dárí ẹ̀ṣẹ̀ arábìnrin yẹn, ó sì dáríjì arábìnrin yẹn. Hallelujah. Hallelujah. Káwa náà ká gbé ìgbé ayé bíi ti Jésù Kristi láti fẹ́ gbogbo, láti dáríjì, láti lẹ́mìí dáríjì. Ṣé Kristẹni ní láti kíyèsára láti má ṣe gbé àṣà lórí ju ìwà bí Ọlọ́run? Ẹ jẹ́ ká wo bẹ̀rẹ̀ dáadáa. Kristẹni a gbọ́dọ̀ kíyèsára, a kò gbọ́dọ̀ gbé àṣà lórí ju ìwà Ọlọ́run. Ó dára láti tẹ̀lé àṣà kí a ṣáà bọ̀wọ̀ fún un ní àwọn agbègbè tí òfin bá wà àti ìjọ pẹ̀lú. Ṣùgbọ́n nígbà tí a bá gbé ga ju ìwà bí Ọlọ́run, ó di asán àti dènà lójú ọ̀nà wa sí ayérayé. A kò gbọ́dọ̀, Bíbélì sọ pé ká má bọ̀wọ̀ fún àṣà àbí ká má bọ̀wọ̀ fún òfin, ṣùgbọ́n a kò gbọ́dọ̀ gbé ga ju ti Ọlọ́run lọ. Ohunkóhun tí ènìyàn bá ti gbé ga ju Ọlọ́run, ó ti di òrìṣà. Bẹ́ẹ̀ni, ó ti di òrìṣà. Ní orúkọ Jésù, a ò ní fi ayé ju Ọlọ́run wa lọ. Àmín. Fún ìrònú, ìwà rere àìṣelékè láìsí ìwà bí Ọlọ́run jẹ́ àṣà asán. Àṣà asán ni. A ó jọ kakọ̀ sórí wa papọ̀. Ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 8 kí ló wí? Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ẹ̀tàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe ti Kristi. A kò gbọ́dọ̀ gbà láyè. Ẹ jẹ́ ká mọ̀ wípé Bíbélì pé ó ti fi àlàkalẹ̀ fún ohun tó yẹ kí a mọ̀, ohun tó yẹ kí a ṣe. Ẹ má ṣe jẹ́ kí àṣà tàbí òfin àtọwọ́dọ́wọ́ kó mú wa jẹ̀bi Ọlọ́run tàbí kó dìnà ìrìnàjò wa sí ìjọba Ọlọ́run. Ní orúkọ Jésù, èmi àti rẹ kò fi ayé yóò ní wa sọ ìjọba wọn. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbé ọ̀gá fún ọ̀fẹ́ tó fún wa ní ọjọ́ òní. Olúwa gbọ́ ọpẹ́ wa. Àmín. Fún wa ní oore ọ̀fẹ́ láti gbé òfin rẹ ga jù òfin ayé yìí lọ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.